ẹ̀yin tèmi alhamdulillahi rabbil alamin. Ṣé rí title yìí is for lọ́kọláya, is for lọ́kọláya nítorí pé platform mi is for ọkọ àti ìyàwó. Èmi ò bá àwọn excuse me wí o. With me today oni beautiful sister. Mo rí fídíò yìí ni mo wá wò pé ó máa ṣe mí láǹfààní lórí topic yìí. Ó máa save me ní stress. Thank you my beautiful sister. Àmì mi náà máa sọ sí kí n tó wá sọ sí ẹ̀yin tèmi. Ẹ̀yin mélòó lẹ ti wo fídíò mi tí mo ní disrespect ni tẹ́ bá pé Abba Tiwantiwa ní oògùn àlékó. Dáadáa nìyẹn kì í ṣe ní ìsìn yìí oúnjẹ là ń pè é. Oúnjẹ tó ń boost ọkùnrin, testosterone, energy, good erection, for premature ejaculation, for àtọ̀ tó ní àlùbáríkà, for money, glory, for libido. Ìyàwó mi ò wù mí mọ́, mo sọ mo ní ara àdákọ́lẹ̀ náà ni. Aside pé àti pẹ́pẹ́pẹ́pẹ́ tá a bá wá pẹ́ ń kọ́ ṣé ká mọ́ làbẹ̀ mọ́ náà. So yẹn mo wá sọ fún yín pé apps wa kò í ṣe oògùn àlékó, oúnjẹ kó ni. Ẹ lọ wo fídíò yẹn tẹ́ bá wá ní interest pẹ̀lú apps mi. Ẹ pè mí, ẹ jọ̀ọ́, if you are not ready don't call me. Nítorí pé mo fẹ́ kó o ti dira wá pé yes fún gbogbo oríṣiríṣi kan tó bìnrin yìí pé owó ló máa jẹ́. Má pè mí torí Ọlọ́run tó bá ti pé o fẹ́ rajà, o fẹ́ kàn gbómi lẹ́nu torí Ọlọ́run please. Ẹ lọ wo fídíò yẹn. Tó bá fẹ́ pè mí, mo fẹ́ ra Abba, má pè mí ṣeré, kọ́kọ́ lọ dira wá ná. Mi ò mọ̀ pé wọ́n tó bẹ̀ yẹn. What are you thinking? Láyé era tó jẹ́ pé DHL gan mo bá wa rẹ́rìn. What are you thinking? Please. Tó bá wá nífẹ̀ẹ́ sí apps mi lẹ́yìn ìgbà tó bá ti wo fídíò yẹn tán, o lè WhatsApp mi lórí 07015100651. Yes. Lọ́kọláya ìbálòpọ̀ ló ṣe kókó, kọ́lọ́ mọ́ fowó wọn wá, kọ́lọ́ mọ́ febi pa wá. Yes, ká sì mọ́ sábíamọ láyọ̀ àtàláfíà. Kí aboyún lé kó bí wẹ́rẹ́, ká gbọ́n ìyá, ká gbọ́n wọn ọmọ, ká fi kùn sóyún, ká fẹ̀yìn gbọ́mọ pọ̀n. Yes, benefit ìgbéyàwó náà nìyẹn. Tá bá sì bímọ yìí tán, káwọn ọmọ jẹ́ máa lálùbáríkà. Kọ́n jẹ́ máa lálùbáríkà kí wọ́n máa ṣe dáadáa nílé ayé. Kọ́n wá padà wá tọ́jú òbí. That is my line here. Alhamdulillah. So, ẹ̀yin náà rí title kí ọkùnrin kí ó find out pé ìyàwó ń nára, ìyàwó ń sanra. Tó find out pé ìyàwó ń sanra. Báwo la ṣe ń do obìnrin tí ó sanra? Ẹ ti rí pé obìnrin yìí fẹ́ràn ìbálòpọ̀. Obìnrin yìí sì ń sanra. Ẹ̀yin sì ní capable as in, sorry please. Kì í ṣe pé capable. Ọlọ́run ò jogún nǹkan ńlá fún yín. Nǹkan kékeré, maybe medium, maybe small. Even tó bá jẹ́ nǹkan ńlá, yes. Tó bá yẹ pé Ọlọ́run jogún okun ńlá fún ẹ, yes. Ẹni sùúrù ẹ gbọ́ lecture yìí. Bẹ́ẹ̀ ẹ jẹ́ kí sister mi kọ́kọ́ sọ̀rọ̀ tán náà. Ẹ jẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ tán, èmi ò wá fi kún. Ẹ ti gbọ́. Ọ̀pọ̀ àwọn ọkùnrin tó máa ń pariwo àwọn láìkẹ́ ọmọ tó nídìí ńlá, àwọn fẹ́ jẹ iṣẹ́ ọmọ tó nídìí ńlá. Iṣẹ́ ọmọ tó nídìí ńlá yẹn ẹ̀ mọ́ jẹ. Tẹ́ bá fẹ́ jẹ iṣẹ́ ọmọ tó nídìí ńlá, wọ́n ń jẹ iṣẹ́ ọmọ tó nídìí ńlá láti ẹ̀yìn mọ́. Ayé olden days, olden style nìyẹn. Ayé olden days, olden style. Tó bá fẹ́ jẹ iṣẹ́ ọmọ tó nídìí ńlá, tó ní ọyàn ńlá, iṣẹ́ yẹn àtiwájú ni. Má wojú ẹ, omi máa fọ́n sí ẹ lójú, omi jẹ́ omi kàtá, omi ara, omi ojú ẹ anywhere máa dà sí ẹ lójú fún láti wájú. Má wojú ẹ, má wo ṣe fún. Eléyìí tẹ́ bá sọ pé touch your nose, touch your head, touch your mouth, touch your everything yẹn, wọ́n ń ṣe gbogbo wọn yẹn mọ́. Iwájú ni fún, níwájú tó bá ní pé ó ní iṣu ìdí yẹn rí bàbàrà, jẹ́ kó ká ìtàn yẹn tán kó yà tán pátápátá. Wọ́n wá máa dààbò ń bẹ̀ bí ẹni pé òun fi kòbókò na ewúrẹ́. Wọ́n máa dààbò gidi gan seriously. Tó bá dìde tó ṣe báyìí, mo kí ẹ kú oríire ọkùnrin mẹ́ta ni. But tó bá dìde tó gbọ́nra ṣókí á jẹ́ pé I'm sorry for you my brother. Ẹ̀yin tó kó yín bá dẹ̀ kéré tẹ̀ ń wó nídìí ńlá, ẹ má máa dé ìkànnà yín sí. Because there was a guy, ó ní bọ̀bọ̀ kan tí mo fẹ́. Mo ṣe rí, ó ní ẹrù tí mo fẹ́ lọ́wọ́, but tó bá ti fi ẹnu sí ọyàn, kíní yẹn máa jáde lójú ara. Tó bá rò pé òun fẹ́ fi sójú ara, ẹnu máa jábọ́ lọ́yàn. So ìyẹn ọ̀tọ̀. Tó bá ti mọ̀ pé ó láìka ọmọ tó nídìí ńlá, má dé ìkànnà ẹ̀ sí, má jẹ́ kó kẹ́yìn sí ẹ, iwájú ni kò ti fún jẹ. Wá fún jẹ láti iwájú seriously my brother. I've been there. I've really been there. Kékeré tí mo ní yẹn náà, I've really been there. Like seriously, tó bá fẹ́ jẹ́ṣẹ́ ọmọ tó nídìí ńlá tó fẹ́ gbádùn ẹ̀, má jẹ́ṣẹ́ ọmọ yẹn láti ẹ̀yìn. Ẹ̀yìn kẹ̀, iwájú ni wàá kó fún gidi. Má wojú ẹ̀, mo sọ fẹ́ lẹ́ǹkan, omi máa dà sí ẹ lójú, omi kàtá, omi ojú ara, omi ojú ìdí, omi ojú gbogbo ẹ máa fún sí ẹ lójú yẹn máa yọ. Fọ́ gbogbo ẹ̀yìn yẹn, má wojú ẹ̀. Tó bá máa délé, odidi oṣù méjì, ó sì máa wà nínú memory ẹ̀. Nǹkan tí sister mi yìí mean pẹ̀lú ìwọ tó bá ní nǹkan kékeré pé kó má da ìkànnà sí. Ó ní pé nígbà ìbálòpọ̀ tó ń bá ìyàwó rẹ̀ tó ní ìdí ńlá tó ń bá lòpọ̀, wàá sọ wípé o fẹ́ fi ẹnu kan ètè, wàá sọ wípé o fẹ́ fi ẹnu kan orí ọyàn, wàá sọ wípé o fẹ́ jẹ ètè, wàá sọ wípé o fẹ́ mu ọyàn. Tó bá ń ṣe bẹ́ẹ̀ nítorí pé nǹkan ọmọkùnrin ẹ kéré, ó ní tendency láti máa jábọ́, láti máa yọ nínú abẹ́ obìnrin ẹ.
so wàá dẹ̀ máa wá fẹ́ sọ pé ó fẹ́ dá padà bí kò bá ṣe ń gbádùn ẹ̀ sí wàá fẹ́ mọ̀ tètè dá padà so tó bá dẹ̀ ìkànnà sí wàá máa fi ìkànnà yẹn wàá máa fi wound obìnrin wàá máa fi wound ìyàwó ẹ̀ nǹkan tí sísá mi try láti identify nìyẹn because ọ̀pọ̀lọpọ̀ máa wonder pé kí ni ìtumọ̀ pé tó bá ní okun ńlá mọ́ de ìkànnà sí kí ni connection bákan náà ẹ mọ̀ gbọ́ nínú explanation mi báyìí yes ìwọ tó ní nǹkan kékeré wàá support ara rẹ pẹ̀lú ọmọ ìka ẹ̀ bet mọ́ da ìkànnà sí that is just the logic here so listen to the other explanation. Most of the time obìnrin tó bá nídìí ńlá tó bá yẹ pé ètò ti bímọ ni ẹ rí i pé most of them máa ń ní ikùn ńlá so ìwọ obìnrin tó mọ̀ pé o níkùn ńlá má máa fi ikùn rẹ kalẹ̀ bẹ́yẹn nígbà ìbálòpọ̀ nítorí ó máa fi here and there fi ó dẹ̀ lè wà too stressful for you and your husband ẹ máa wọ pákà yẹn a máa wọ̀ sí òkè ọyàn náà tá a bá fẹ́ wọ brazier yes a máa ń fà wálẹ̀ náà specifically o lè ra arú ẹ̀gán torí ikùn so that kó fi jẹ́ kí ikùn rẹ wà in shape nígbà ìbálòpọ̀ yẹn kò ní máa fi káàkiri kò dẹ̀ ní jẹ́ kó dàbí kó tóbi ju ara lọ then that tummy pack yẹn mi sọ pé gídò ń jẹ́ kíyàn mí o eléyìí normal ó ẹ mọ̀ náà ìgbà mi ó máa ní handle brazier but you don't need the handle of brazier you just remove it so ó máa ń hold ara ó máa ń hold ọyàn tí obìnrin bá wọ gan ìgbà mi ẹ ní mọ̀ pé obìnrin ò wọ brazier so irú ẹ̀ ló nídìí fún ikùn kò ní mọ̀ lọ jálájóló kò ní jẹ́ kí ikùn kó dájú bo ibi tí ọkọ ti fẹ́ ṣiṣẹ́ kò ní jẹ́ kí ikùn yẹn kó dájú bojú òbò mọ́lẹ̀ kò ní gbà so kíní yẹn ó pack ẹ̀ sí òkè and you will look very beautiful with that then wàá make sure pé òun clear mo fẹ́ kẹ́ lọ take care yẹn àbí kí n tún repeat the statement yìí tẹ́ ẹ bá understand ẹ tún gbọ́ ẹ lọ wá pákà irú ìta mọ́ wọ̀ sókè yẹn kẹ́ fi mọ́ páàkì ikùn yín ó páàkì ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ó páàkì ẹ̀ níbi ọwọ́ sàlẹ̀ lọ sókè so that kí ọkọ fi lè rí ojú bí tó ń lọ. sísà mi dẹ̀ ti sọ̀rọ̀ tán ọlọ́mọdé àsọ̀rọ̀ tán o sísà mi ẹ̀ ní sọ̀rọ̀ tán God bless you. ìyẹn ó dó obìnrin tó nídìí ńlá látẹ̀yìn nítorí tó bá dó látẹ̀yìn kò ní rí pàtì iṣẹ́ tó ń ṣe already ẹrù wà lẹ́yìn wà dúró ẹrù tó wà lẹ́yìn 100 ẹrù tó wà lẹ́yìn ó ju títí ẹ lọ so tó èyàn ó lè mọ feeling part kan tó ń ṣe nǹkan tó ń try láti sọ nínú clip yìí nìyẹn wájú yìí náà ni ló máa focus wájú ẹ̀yin obìnrin tẹ́ bá sanra ẹ̀yin ò ṣiṣẹ́ náà ẹ mọ́ sùn lẹ̀ gbàgàdà ẹ ṣiṣẹ́ ẹ make sure pé ẹ ń gbéra yín tó lẹ́ẹ̀dá sọ pé ẹ máa ṣe exercise ẹ lọ wá rope tí wọ́n fi ń ṣe skipping ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe skipping ẹ máa ṣe exercise so that you be able to lift your body off ground so ìtàn ẹ là tán ni ẹ là tán tí ò ní ku ẹran kan tó cover ẹ̀ ìwọ ọkùnrin bí wàá ṣe máa pound nìyẹn ìwọ tó wá sísà yẹn fẹ́ mẹ́nu lé kinní kan nípa pé ìwọ tó ní nǹkan kékeré ìka rẹ ọwọ́ rẹ ó gbọ́dọ̀ máa ṣiṣẹ́ òun ló gbọ́dọ̀ sọ́pọ́tì nǹkan rẹ tí Ọlọ́run fẹ́ tó kéré ọmọ ìka rẹ náà máa ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́ ní àléfà yìí nídìí láti wà yín ọ̀rì tó bá mọ̀ pé ó fẹ́ kíyàwó rẹ ó lè mọ̀ jẹ́ every time lẹ́ẹ̀kọ̀ọ̀kan wàá mọ̀ gbéyàwó rẹ débẹ̀ débi pé ó máa gbádùn ẹ̀ wàá fira rẹ kalẹ̀ fún ẹnu rẹ ó ṣiṣẹ́ torí wàá jẹ ètè wàá dẹ̀ jẹ ọyàn orí ọ̀fẹ́ lónìí àwọn obìnrin tó sanra wọ́n máa ń jú ìsìn wọ́n dẹ̀ máa ń dùn wàá lo òka wàá lo ọwọ́ rẹ wàá dẹ̀ lo ọkọ ọmọkùnrin tó bá ti di pé o ti fi ká rẹ o ti fọwọ́ rẹ ṣiṣẹ́ tó ti dami alálùbáríkà tó ti dami ni wọ́n wá ṣiṣẹ́ títí ẹ̀ tó ìwọ ọkùnrin tó bá mọ̀ pé ò ní energy láti withhold tó láwọn ọkùnrin tó mọ̀ tètè dà ìwọ náà tọ́jú ara ẹ̀ mi ò sọ wípé oògùn aleko oúnjẹ okó ni wàá wá so that is it ìwọ tó bá sì mọ̀ pé yes nǹkan rẹ tóbi èèyàn tó nídìí obìnrin tó nídìí ńlá dáadáa tó nídìí ńlá tó tóbi gidi gan ìwọ náà ọkùnrin pé ò ní tẹ̀lé advice wa yìí a jẹ́ pé nǹkan rẹ náà tóbi gidi gan ó tóbi gidi gan tó tiẹ̀ wá wọ́pọ̀ so gbogbo yín náà lè fall sí category pé ẹ follow advice yìí but ọkùnrin tí ó ní ìkan ńlá òun ní oore ọ̀fẹ́ ó lè tìbọ̀ kó tún kiss ó lè mọ̀ yọ àmọ́ wọn tó ní nǹkan kékeré ó tìbọ̀ ó wá fẹ́ mọyàn ó lè yọ àmọ́ wọn tó ní ìkan ńlá ó bá tìbọ̀ lábẹ́ ó lè mú ọyàn ó lè fẹ́nu rẹ kiss ó lè mọ̀ yọ but mi wà ẹ́ rí pé ẹ la gbogbo nǹkan yẹn tán ẹ dẹ̀ ṣe pa tó obìnrin yẹn náà mọ̀ pé yes iṣẹ́ lọkọ mi ṣe ó lè mọ̀ wá jẹ́ every time kódà bó tiẹ̀ jẹ́ ẹ̀ẹ̀mejì lóṣù ní irú àǹfààní yọ mi ò sọ wípé ẹ̀ẹ̀mejì lóṣù lẹ́mọ̀ sí ìbálòpọ̀ irú àǹfààní tó jẹ́ pé inú obìnrin yẹn ó dún mọ̀ pé ọkọ ń ṣiṣẹ́ bó tiẹ̀ jẹ́ ẹ̀ẹ̀mejì lóṣù so ìyókù ó lè jẹ́ sharp to the answer àmọ́ ó mọ yọ́lẹ̀ lẹ́ẹ̀mejì lóṣù pé yes ọkọ mi yìí ṣe inú mi dẹ̀ dùn
tó bá wá sí time pátápátá at least irú ìbálòpọ̀ mọ́ lè gbàgbé yìí láàrin lọ́kọláya tí obìnrin yẹn tóbi tídì rẹ̀ tóbi ẹ jẹ́ kó mọ wáyé lẹ́ẹ̀kan lóṣù tí wọ́n kí yes ọkọ mi try ẹ rí àwọn ọkọ alálùbáríkà wọ́n máa ń dìdí design tẹ́ pé time pé yes lénìí mo fẹ́ kí ìyàwó mi gbádùn lénìí nǹkan táwáyé wá sí náà nù it's part of nǹkan táwáyé wá sí náà nù tẹ́ bá kí n á jẹ́ àṣà ìwọ ló mọ̀ tẹ́ bá kí n á jẹ́ àṣà wo pass video mi wọ́n náà lè need the help.